láìpẹ́ yìí ni ìròyìn gba orí ẹ̀rọ ayélujára káàkiri wípé ìjà ti parí láàrin gbajúmọ̀ òṣèrébìnrin tíátà alẹ́ wa Bíọ́lá Adébáyọ̀ àti ọkọ rẹ̀, èyí tó mú inú àwọn olólùfẹ́ òṣèré náà dùn, tó yẹ pé tó máa gbẹṣin nínú wọn kò ní kọsẹ̀ níbi tí inú wọn dùn dé. Ní nǹkan bí ọdún kan sẹ́yìn ni gbajúmọ̀ òṣèrébìnrin tíátà alẹ́ wa Bíọ́lá Adébáyọ̀ kéde lórí ẹ̀rọ ayélujára wípé ìgbéyàwó òun àti ọkọ òun tí wọ́n ṣe lọ́dún 2021 tí wọ́n fi lé pọ̀ títí wọ́n fọ̀nà roka, ó ti forí ṣọpọ́ pé ìgbéyàwó náà ti dàrú. Bíọ́lá sọ pé láti ọdún 2024 lòun àti ọkọ òun ti pínyà tí wọ́n ti ṣe gáfárà fúnra wọn, ṣùgbọ́n táwọn jọ fẹnu kò láti máa tọ́jú ọmọ wọn tọ́lọ́run fi ta wọ́n lọ́rẹ, èyí tó ṣe iyebíye sí wọn, èyí tí wọ́n sọ ní Tolúwanimí Àṣà. Nígbà náà ló wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn tí ìgbésẹ̀ tó gbé yìí lè jákulẹ̀, tóun lérò wípé ìgbéyàwó náà máa tẹ̀síwájú ni, ṣùgbọ́n tó padà forí ṣọpọ́n. Ó ná dára kóun wà láyé láti lè sọ ìsọ̀hún, tó sì ní kí àwọn èèyàn fi òun àtọkọ òun àtijọ́ sínú àdúrà. Lórí awuyewuye wípé ìjà náà ti parí láàrin tọkọtaya náà ni ó ti jọ pé ìròyìn náà ìròyìn òfegè ni o, ìròyìn tí ò sí òótọ́ nínú rẹ̀ ni. Látàrí ohun tí Bọ́lá Adébáyọ̀ kọ sórí ìkànnì ọ̀kan lára àwọn tó gbé ìròyìn òfegè náà, ó sọ pé kí àwọn tó ń gbé ìròyìn náà lọ jẹun dáadáa, kí wọ́n sì máa lo oògùn wọn déédéé, ìfẹ́ àti iná. Báyìí ni Bọ́lá ṣe kọ sórí ìkànnì ọ̀kan lára àwọn tó gbé ìròyìn òfegè náà. Ọ̀rọ̀ yìí ti mú omi tútù sọ́kàn àwọn tó jẹ́ olólùfẹ́ òṣèré náà, tí wọ́n ti ń lérò wípé ìjà tọkọtaya náà ti parí. Ẹ̀yin èèyàn, kí lẹ rí sóhun tó ṣẹlẹ̀ yìí? Kí lẹ rí sọ sí? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́ like fídíò wa, kẹ́ share fídíò wa, kẹ́ sì subscribe sí channel wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. A dúpẹ́ àmọ́ lóore.